ń ní pé Oǹdó máa ń lágídí ṣùgbọ́n kì í ṣe bí ìtọ̀dàlẹ̀ ṣùgbọ́n lóde òní ọ̀rọ̀ Oǹdó ni mo fẹ́ sọ tí n bá ní sọ pítíkù ilẹ̀ Oǹdó gan ó ṣeé ṣe káwọn olùgbọ́ wa kàn rò pé mo ṣe fàṣíà. Oǹdó ló sọ pé ilé láti ń kẹ̀ṣẹ̀ ọ̀rọ̀dé ilé lẹ́dẹ̀ ń wò ká tó sọmọ lórúkọ. Kí ló wá dé tó jẹ́ pé ara ẹ̀yin Oǹdó ni àwọn ọ̀dàlẹ̀ ń gbà wọlé jù? Wọ́n á fọkàn tán yín àfìgbà tẹ́ ẹ máa já wọn nítàn mọ́. Ohun tí mo kọ́ ni pé ẹ fi wà jọ àwọn bàbá yín. Àwọn bàbá wo ni mò ń sọ? Ìjẹ́ ẹ rántí Àjàṣì? Wọ́n jọ kọ́mọ lùbọ́nì pẹ̀lú bàbá wa Awólọ́wọ̀, bàbá wa Akíntóyè àti Bọ́lá Ìgè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbí ẹ ti gbàgbé ayé MPN wẹ́ẹ̀tìẹ̀ àwọn bíi Ọlábísí Ọ̀nàbànjọ ṣe ti gbàgbé ni? Ṣùgbọ́n ìran tí wọ́n wà ń bẹ̀, ìran Àjàṣì wà ń bẹ̀ o, orúkọ wọn ò bàjẹ́. Kí ló wá dé tọ́rọ̀ wá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ kò sẹ̀yìn alábàáhùn? Ọkọ yẹn níbo? Bẹ́ẹ̀ bá wo ìtópera rẹ̀ lóbìnrin, èpè ṣáá ló ń fi gbogbo ayé àti àwọn ọmọ rẹ̀ ṣẹ́. Ẹni tó ṣe ọ́, bàbá Akíntóyè tí ò ṣe ọ́ tó ò mọ̀ rí. Ìgbà t'Akíntóyè ń jẹ́ Akíntóyè, ibo ni bàbá tiẹ̀ wà? Èpè nìyá yẹn ṣẹ́ títí. Àdúgbò pé ó rọlẹ̀ díẹ̀ lára ẹ̀ báyìí. Àwọn gúrùpù tó wà, èpè náà ló ń gbé wọn ṣẹ́ o. Ká wá wo àwọn tó wá wà lónìí. Ká wo irú ìwọ̀sí ìbanilórúkọjẹ́ tí ẹ̀yin ọ̀dàlẹ̀ wọ̀nyí hù. Ṣé bá a ti fẹ́ kú òǹlẹ̀ Yorùbá nìyẹn? Ṣùgbọ́n ìyàlẹ́nu ló máa ń jẹ́ fún mi ní gbogbo ìgbà tí n bá ń gbọ́ Oǹdó. Ó jẹ́ ìlú tí gbogbo wa fẹ́ràn. Bá a bá ń sọ gbájú ẹ̀, kò sí bó ṣe dárúkọ dání lárúkọ Oǹdó. Dán dárúkọ àwọn tó mọ̀wé, wọ́n á dárúkọ wọn Oǹdó. Bàbá dárúkọ ẹni tó mọ politician ṣe, wọ́n á dárúkọ àwọn Oǹdó. Bàbá jẹ́ àwọn tó ń jàjà gbàrà fún orílẹ̀-èdè, Oǹdó náà wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ló dé tá ò láròjinlẹ̀? Ká wá mú ó yẹn, ẹni yẹn, dí yẹn àti ó yẹn. Kí ló dé tá wá mú ẹni yẹn kú òun wájú ẹ̀?
wá lọ mú sẹ́yìn dí ká wá sọ di ọ̀dàlẹ̀ kẹ yọ kúrò lóńdó tẹ sọ́dọ̀ dàlẹ̀. ọmọ ìran kí ìran ní máa fọwọ́ sí jíwèé lé bàbá ẹ̀. ṣé bí orílẹ̀-èdè ti ń lọ lẹ́nìí ṣóhùn yín ni. mọ́mí máa ṣe ọ̀rọ̀ yìí o. ẹ máa bá mi ṣe ọ̀rọ̀ yìí o. nítorí bẹ́ẹ̀ bá rí àwọn ènìyàn yìí èèyàn máa rò pé wọn ò ní tán ṣe ṣùgbọ́n kí ló dé tó jẹ́ ọ̀rọ̀ owó ló ba ayé yín jẹ́. a ń fẹ́ jẹ́ kí nǹkan kó ṣeé ṣe láyé. ẹ̀yin lẹ máa mú nílé wá. ẹ̀yin lẹ máa polè wá kó wá tún jó nílé ọ̀hún. ìwà tí ò dání. ìwà ọ̀dàlẹ̀. ká bẹ̀rẹ̀. ẹ wo ìwà tí Gani Adams nígbà tó gbógun ti Sunday ọmọ Adéyẹmọ. He's from Ondo State. gbogbo yín lẹ ṣépè fún tí ó jẹ́ ìṣojú ẹ̀yin náà. tẹ́ẹ̀kan ṣe kí ni o tó ṣojú múmu. ṣùgbọ́n fún ìyàlẹ́nu ipò yìí òun lè fi ba ayé ìlú Ondo jẹ́ pátá. àwọn tó ń ṣòṣèlú l'Ondo lẹ́ni náà bíi ká ẹ máa para yín bíi ká ẹ hùwà ọ̀dàlẹ̀. ẹ wo ìgbé ayé Mímíkò former governor Ondo State. ṣé bí àwọn former governor wọ́n ṣe ń wà reckless nìyẹn. ṣèbí Ládọjà lẹ́rí lẹ́ni Ìbàdàn ní ipò ọlọ́lá kọlọ́run dẹ̀bi ẹ̀ sí. àdẹ̀rọ kúrò èyí tó gbà pa àṣẹ lẹ́nu. dáàdì mami bó bá kú ọmọ ẹ̀ iṣẹ́ rere tí Ládọjà ṣe lẹ̀ òun ló máa mú dì í. ṣùgbọ́n bó bá jẹ́ ẹ̀yin ni ẹni kó mórí wá kó mọ́rùn wá ẹ̀yin lọ́bọ̀ kàn ẹ̀ pa náà ni. ìwà ọ̀dàlẹ̀ yìí léwu títí. NNPC tó wà lọ́rẹ̀ òun tí ò jẹ́ gbérí mọ́. ìwà ọ̀dàlẹ̀ yìí léwu títí. tá ẹ̀ jẹ́ kí gbogbo ìlú Òkègbó Ondo Township Ilẹ̀ Olújì Ìdànrè Ọ̀wẹ́nà títí dé àwọn ìlú kéréje ìlú ìdàlẹ̀ yìí léwu tẹ́ ẹ̀ jẹ́ kó Ondo State ó dìde. àwọn ọba ibẹ̀ hùwà ọ̀dàlẹ̀. àwọn èèyàn tó wà ń bẹ̀ ìwà ọ̀dàlẹ̀ ní. bẹ́ẹ̀ bá ti rí èèyàn kan tó ti ń dìde bọ̀ àfi kẹ́ ẹ pa àfi kẹ́ ẹ lọ gbèsè jẹ́ lẹ́yìn. ṣé fi ṣe yín l'Ondo State ni. ìwà ọ̀dàlẹ̀ yìí léwu tí gbogbo ìkálẹ̀ tí wọn ò ní ná bí odidi ọdún 5 sí 6. títí di àkókò yìí tí ì ní náà. ẹ wo Ondo láti Ọ̀rẹ̀ dé
Ondo Township. Ondo gangan ló gbé Ondo dání. Gbogbo bí Ondo ṣe tóbi tó lẹ́ni. Gbogbo lọ títí di Arigidi débi tí Ẹdó, Arigidi Ẹdó àti àbí kí lẹ pé Àkókò Àdó àbí Àkókò Ẹdó, something like that. Ìwà ọ̀dàlẹ̀ iná ilẹ̀ wù débẹ̀. Kò sí kan tó gbé rí. Even Ondo Township gangan. Ilé iṣẹ́ mélòó náà dálẹ̀ mbẹ̀. Bó o bá ràn wọ́n lọ́wọ́ wàhálà. Bó o bá ràn ẹ níṣẹ́, ọgbọ́n tá máa fi gbá ẹ náà máa wá. Wàá ṣiṣẹ́ fẹ́ lòmí inú wọn. Ibi ló máa fi sán fún ẹ. Ẹ̀yin Ondo, ẹ̀ẹ́dẹ̀ porí ara yín wálé. Ẹ̀ẹ́dẹ̀ jókòó bí ọlọ́gbọ́n. Ọgbọ́n tí Ọlọ́run fún Ondo pọ̀. Ṣùgbọ́n ìwà ọ̀dàlẹ̀ lẹ fi hù. Ìjínilẹ́sẹ̀. Ẹ̀yin gan-an ló yẹ ká máa pè ní Jacob lórí Yorùbá Nation. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń jalè. Eléyìí àtòǹdó, eléyìí àtòǹdó, eléyìí àtòǹdó. Wọ́n wá lò yín. Ṣebí èèyàn l'Akíntóyè láti ìlú Adó Èkìtì. Ẹ fi ṣe bàbá Ajáṣi Jónánì. Ìjàngbara tí bàbá wa Gani Fáwẹ́hìnmí tó jà tó fi dà lélẹ̀. Ẹ fẹ́ bàjẹ́ ni o. Torí pé kò sí gbogbo ń tẹ́ ń bèrè yẹn fún. Restructuring o, no restructuring o, federalism. Because ẹni ọba ti máa lé bàbá ẹ̀, a máa gbé jáde, a máa ṣépè fún tìrantìran ni. Ẹ lè máa ba Ondo jẹ́. I'm from Ondo State. Ẹ má sọ wá lẹ́nu. We are great states. Sunshine State náà ń pè wá. Sunshine State ni wọ́n ń pè wá. Ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá. Ìmọ́lẹ̀ Ondo. Kí ló wá mú gbogbo yín? Tó jẹ́ pé ẹ̀ ń tẹnu bọlẹ̀ kiri. Ibi ipò òun ló bá yé Ondo jẹ́. Bẹ́ẹ̀ jọ wà ní ṣọ́ọ̀ṣì. Pastor to pastor. Ẹ máa lékun síra yín ni. Ìkà máa lékun, ìkà máa léjò. Àfi kẹ́ ẹ para yín. Kí ló dé? Àwa débì kan. Ondo ni. Ondo lágídí ni mo máa ń gbọ́. Mi ò mọ̀ pé Ondo ti tún mú ìwà ọ̀dàlẹ̀ pẹ̀lú tiẹ̀. Tí Ondo bẹ́ẹ̀ tí kí ẹ fi bàbá pa ẹ́. Kò dénú ẹ̀, eré náà ń ṣe. Ṣùgbọ́n lónìí, bàbá ti ń sọ pé bàbá ló máa pẹ́, wọ́n fẹ́ pa ẹ́ nìyẹn. Ìlú yẹn, wo orúkọ yẹn dáadáa. Ondo State Sunshine State. Ibi tó òrùn ti mọ́ wá. Ibi ìmọ́lẹ̀. Kí ló dé tó ẹ fẹ́ paná ìmọ́lẹ̀ wa? Gani Fáwẹ́hìnmí. Ó jẹ̀jẹ̀ òmìnira fún mẹ̀kúnnù tó fi dà lélẹ̀ ni. Ìran bàbá tèmi nínú Ondo Township. Jọmú Ọ̀lúdà náà pé ó jagun títí pé ẹrú ogun ò gbọdọ̀ kó ẹrú àwọn afẹ̀yànṣẹ́rú. Wọn ò gbọdọ̀ kó Ondo
ogun ò kì í kó Ondo kí ló wá dé torí pé ogun ò kó Ondo state even ogun Ojukwu ogun Biafra wọn ló lékú ìjà ọ̀rẹ́. The battle finished in Ondo state ogun ò kọjá bẹ̀ kí wá ló dé tẹ́ ń dalẹ̀. Ẹ má dàgbà yà. How old are you? Tẹ́ wá jẹ́ ìwà ọ̀dàlẹ̀. Ó ti tó bí ọjọ́ mẹ́ta tá ti ń wò yín. Ó ti tó bí ọjọ́ mẹ́ta tá ti lè sọ̀rọ̀. Tá ń wò pé ọ̀rọ̀ yìí á tó paná ẹ̀ tó túbá ṣùgbọ́n kàkà kó dẹ̀rẹ̀ lára ọmọ ìyá àjẹ́ yín ó máa ń fi gbogbo rẹ̀ ṣe kíni ó máa ń fi bóbìnrin. Ìwọ Bánjí Ayélóge bàbá Bánjí Ayélóge ẹ fìwà jọ àwọn tẹ́ ẹ rò pé ẹ fẹ́ fìwà jọ o. Tó bá jẹ́ pé bàbá Ayélóge ẹ rántí ìtàn Àjàṣí kò yẹ kẹ́ ẹ wù àtẹ́ wù yẹn. Bẹ́ẹ̀ bá rántí tí Gani Fáwẹ́hìnmí mi ṣe kò yẹ kẹ́ ẹ dalẹ̀. Torí pé ọ̀dàlẹ̀ balẹ̀ kú. Olóbó wọn gómìnà ló jẹ́ kí wọ́n máa ṣe rádaràdá tẹ́ ń ṣe. Ẹ wo nígbà tí Akérédolú òun ló kọ́kọ́ dá Àmọ̀tẹ́kùn lẹ̀ ó dẹ̀ dúró tì. Ṣebí ipò náà torí ipò lẹ́pọ̀wọ́pọ̀ tẹ́ pa jẹ. Lẹ́ni ó ti lọ nìyẹn. Ayédáadé tiwa náà ń sọ. Ẹ kówó jẹ ẹ wo ọ̀dàlẹ̀ tí Àgàgún náà hù ẹ wo kú ẹ̀ bó ṣe rí. Ó tún kú lẹ́ẹ̀mejì aeroplane tún jábọ́ jòkó ẹ̀ mọ́lẹ̀. Ìwọ ọ̀dàlẹ̀ ní ìmọ̀tara ẹni nìkan. Ṣùgbọ́n ẹ ti gbà pé òfò lomi ẹ̀fọ́ ń ṣe. Ẹran tí ń tán fi tẹ Ondo state dó. Ẹ lò dalẹ̀ kí àṣírí yín má tú. Torí ìmọ́lẹ̀ ni wá. Gbogbo tó ń sìn lóńdó kò gbá. Ẹ jẹ́ ká gbé ti Kìrìsìtẹ́nì sọ́tọ̀. Ẹ jẹ́ ká gbé ẹ̀sìn sọ́tọ̀ báyìí. Káwọn tí Ondo jẹ́ gan. Gbogbo ìlú Ìkálẹ̀ area Ondo àti gbogbo bẹ̀rẹ̀ lọ. Wọ́n fẹ́ràn láti máa bọ Ògún. Wọ́n á ní Ògún alájájajá, Ògún alágbò àjàgbò, Ògún ọ̀nà ẹ̀jẹ̀ ènìyàn ní í mu. Ṣé ẹ ti gbàgbé ni? A ti padà sílé báyìí. Gbọ́ dáadáa. Wọ́n ní Ògún alájá ó máa jajá, Ògún alágbò àjàgbò, Ògún ọ̀nà ẹ̀jẹ̀ èèyàn ní í mu. Ṣé ẹ gbà pé Ògún ò ní mẹ̀jẹ̀ yín tẹ́ ẹ bá dalẹ̀ ni? Bẹ́ẹ̀ bá wá lọ waterside Ìgbọ́kọ̀dá, Gbótakó, Ìrèlè, Òde Ayé, Àbọ́yì títí dé Àgbábú dé Ògbèrì dé Ìjọ́ omi náà ń bọ́ mbẹ́ o èyí tá ń pè ní Ayélála.
Oǹdó aṣọdún Ògún, Àkúrẹ́ aṣọdún Ògún, Ìdànrè aṣọdún Ògún, ilẹ̀ Olújì àwọn náà ò gbẹ́yìn, Òkègbó náà ò gbẹ́yìn, Ọ̀rẹ̀ náà ò gbẹ́yìn, Òdìgbó náà ò gbẹ́yìn, Àjùẹ́, Bágbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà ò gbẹ́yìn, Aṣèjìrẹ́ àwọn náà ò gbẹ́yìn, Oníṣẹ́ eré àwọn náà ò gbẹ́yìn, Onípáànù àwọn náà ò gbẹ́yìn, Ajébámbọ̀, Ajébándélé àwọn náà ò gbẹ́yìn. Ká tó wá sọ pé àwọn Àkókò side kí lẹ wá lẹ gbà. Ẹ ti délé ọ̀dàlẹ̀ balẹ̀ kú torí pé ipò ọ̀rọ̀ ti wà lórí ẹ̀ pé ó yẹ ọdún báyìí lẹ fẹ́ lò ń bẹ̀. Ìjẹ́ wá di pé kẹ́ ẹ wá torí ẹ̀ kẹ́ ẹ máa má ṣírí jáde torí ẹ̀ láṣírí torí ẹ̀ gbẹgbẹ bọ́ síta tẹni federalism lẹ́fẹ́ ẹ̀sà ṣé ẹ̀ ti máa lárùn ọpọlọ. Ṣé kìí ṣe pé òrìṣà lu yín ti kó sí yín lọ́pọlọ ti fẹ́ yà yín wèrè? Ẹ̀yin ọmọ bàbá yìí, ẹ̀yin agboolé Ayélóge, Ayélóge, á tètè pé má borúkọ ẹbí wa jẹ́ o torí pé Oǹdó láìka ti máa ṣẹ́rìṣì orúkọ ẹbí wọn. Ìran Gani Fáwẹ́hìnmí, Fágbohùn, a sì ń gbórúkọ tiẹ̀ náà ni. Ṣùgbọ́n mo sì wá lálẹ́ yìí láti wá ẹ̀zámì yín ni o. Sórí tá a bá wá padà tá a rí òkodoro ọ̀rọ̀ rú tó ń sọ pé a jẹ ìwà ìbàjẹ́ yẹn sí mọ́ oyè Ayélóge lórí. A máa jọ mú láti grassroots ni títí dé òkè. Torí pé èmi á máa sọ pé ògo Oǹdó lèmi. Ṣùgbọ́n bẹ́ẹ̀yàn bá wá jáde pé ògo Oǹdó lòun, kí irú àwọn bàbá Ayélóge báyìí kí wọ́n máa bà wá lórúkọ jẹ́. Ṣẹ́rìí pé ó lágbára. Mami, tẹ love and like. Ṣé o ti ṣí ọ̀rọ̀ yìí? Min Banji Ayélóge. Sórí Oǹdó fẹ́ràn láti máa lọ kóòtù. Ní ẹ má gbọ́rọ̀ ìlọ kóòtù. Ká wá wòran wò. Torí pé gbogbo yín lè mọ̀ títọ́. Ibi tẹ́ ẹ ti ń pẹ́wọ́ lá. Ẹ ti kó kánkọ́ọ̀sì jọ. Ẹ pọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni ẹlẹ́nu gbẹ́kẹ̀jẹ̀kẹ́. Ìyá tí ẹ̀jẹ̀ ti ta sí lọ́pọlọ yẹn ló ń wí rádaràda. Ẹ bá lọ many group wa ẹ máa gbóhùn ẹ̀. Èpè sá ni wọ́n ṣẹ́. Nínú ìtàn lẹ́ni Lóńdó láyé wẹ́ẹ̀tì ẹ̀ MPN àìmọye ilé tánjọ́ nínú Oǹdó township. Tó bá lọ sí Òkèdásà wọ́n jólé bàbá Ojas. Tó bá lọ sókè Ìdìbò àìmọye ilé tánjọ́ mbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wẹ́wẹ́ tiẹ̀ ni. Ṣùgbọ́n lẹ́ni nǹkan ìgbà tó tún ṣe ayé SDP ẹgbẹ́ ẹlẹ́sìn Oǹdó ò mà dalẹ̀. Ṣùgbọ́n lónìí a ti ń ṣe òṣèlú ti pẹ́ l'Oǹdó. Ṣé o mọ iye ọba tó ti jẹ nínú Oǹdó township? Oǹdó ju bàbá ńlá èèyàn kan lọ. Wọ́n pín Oǹdó mọ́
Nàìjíríà ni. Ondo ò ṣẹrú lábẹ́ èèyàn kan rí láti from beginning. Bó ti pín Ògùn, tán pín Ọ̀yọ́, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà pín Ondo. Ara Ondo náà ti yọ Èkìtì. Àbí? Wàá gbọ́. Ẹ wòye gómìnà tó wá l'Èkìtì àti l'Ondo tí wọn ò dé dalẹ̀. Àwọn èèyàn kan wá wọ́n wá kówó wá. Àwọn tí Fúlàní ṣe fóńdò. Àwọn gómìnà. NNPC wà lọ́rẹ̀ o. Ibi tán ti ń gbépo. Kò nílò kán máa ṣẹ̀ wá sẹ́kọ̀ọ́ lábàbá wa gbéko. Ṣùgbọ́n kí ló ṣe ibi tí wọ́n ti ń gbépo l'Ondo? Ó close down. Gbogbo business ló lọlẹ̀. Dákun nínú gbogbo ẹ̀yin ọmọ Ondo ọ̀dàlẹ̀ wọ̀nyí. Kí lẹ fẹ́ rí tọ́ka sí pé ẹ ṣe sílùú Ondo gan? Ṣùgbọ́n gbogbo owó Yorùbá ní ṣẹ̀tẹ̀ yí kó ẹ fi ń kó tẹ́ẹ̀lì náà ni. Ẹ fi ń kó tẹ́ẹ̀lì. Ẹ̀yin lẹ́yìn gbá kẹ́ǹtì jáde. Ẹ̀yin lẹ́mọ ẹni tó dáa. Ẹ̀yin lẹ́mọ ẹni tí ò dáa. Ẹ̀yin lẹ́ bá já ṣiṣẹ́. Ẹ̀yin lẹ́ bá bàbá wa akọni níwájú adájọ́ Gani Fáwẹ́hìnmí. Ẹ̀yin náà lẹ́ bá ṣe. Àtàwọn tá a gbọ́dọ̀ fẹ́ dárúkọ wọn. Jẹ́ máa rí lọ́fà láìkẹ́ lálẹ́. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin lẹ́ mọ̀ wọ́n. Ṣùgbọ́n wọ́n mú ìtàn rere balẹ̀. Ẹ mọ̀ iye ìgbà tó wá fi Black Maria gbé bàbá Gani ni. Kò dẹ̀ torí ẹ̀ kó sá padà. Kò dẹ̀ torí ipò. Wò ó. Jẹ́ ìsọ̀tàn kékeré kan fún ẹ. Nígbà kan, ipò kan ó dá bàbá wa Gani ó dá papọ̀ mọ́ lọ́yà kí lórúkọ bàbá yẹn sì tó wà l'Èkìtì. Ipò kan dá wọn pọ̀. Bàbá wa Gani ló yẹ kán fún nípò náà lákòókò yẹn. Wọ́n wá lọ fún lọ́yà tó ẹ̀sìsì lẹ́ni. Wọ́n wá lọ fún l'Èkìtì. Àwọn ènìyàn wá lọ bá bàbá pé ipò yẹ̀yìn lọ ní. Gani Fáwẹ́hìnmí ìwọ ló ní. Ẹgbọ́n tí bàbá wí. Ó ní Ọlọ́run ló nípò. Ṣebí Ondo ló bọ́ sí. Then wọn ò tí ì yọ ara wọn ò tí ì yọ Ondo kúrò wọn ò tí ì yọ Èkìtì kúrò lára Ondo. Even tó bá tiẹ̀ ti yọ. Ó ní ọmọ ìyá àwa la bí wọn. Kò dá iṣẹ́ mi dúró. Àìmọye ilẹ̀ tó sẹ́tù kéèsì wọn. Ó pè wọ́n ní ayé Gani bàbá wa. Bí abí méjì bá ń jà lé ilẹ̀. Bàbá wa Gani Fáwẹ́hìnmí máa pe ìdílé kìíní. Á pe ìdílé kejì. Á dẹ̀ sẹ́tù ẹ̀. Ayéloge ẹ bẹ́ẹ̀ kàwé ẹ sì mọ bó ṣe ń lọ.
2015 ẹ̀yin náà fẹ́ di gómìnà ṣùgbọ́n orí ni ò ṣe yín lóore. ẹ̀yin olùgbọ́ mi ẹ wo Oǹdó lẹ́ni ìjà ilẹ̀ ìjà ọba ìjà ipò òun là bára wájà kò sí iléeṣẹ́ kan báyìí gbogbo ilé bàbá yín náà ti tà tán. Where is your father house? ọ̀pọ̀ nínú yín tẹ́ pariwo Oǹdó níyìn Oǹdó níyìn máa lé bàbá yín. Ilé bàbá yín ti dòkìtì ó ti wó. ọ̀pọ̀ tó pẹ́ra ẹ̀ l'Ondo state ọmọ Oǹdó ni mí ọmọ Oǹdó ni mí ó dẹ̀ wúwo ọ̀dàlẹ̀ kò dẹ̀ dé lérí. bó o bá bèèrè lọ́wọ́ ẹlòmíì are you from Ondo state? ẹni yes I'm from Ondo state ọmọ ìlú kan náà lájọ jẹ́. ibo làdúgbò ẹ kò lè sọ. ẹni tó máa bá wa sọ̀rọ̀ yìí o a ní sẹ́ǹsì tó mórí pé ẹ sọ fún pé ẹni tó máa bá wa sọ̀rọ̀ yìí o a ní sẹ́ǹsì tó mórí pé ṣèbí torí pé àwọn tó débẹ̀ wọ́n ní wọ́n fẹ́ mú ipò yẹn ẹgbẹ́ yẹn kàn mú wálẹ̀ Yorùbá. ìwọ ò ṣe dùpẹ́ ẹgbẹ́ yọ ìlú Oǹdó ló yẹ kán mú lọ. ṣùgbọ́n tara ẹni nìkan ìmọ̀ tara ẹni nìkan olókóbá ayé yín. mo sì wá láti bá yín sọ ní tọmọlógún ni o. ìwọ bàbá Bọ́lájí bàbá Bánjí Ayélóge kódà in a family in Ondo state mi rò pé mo gbórúkọ yẹn rí. Even in Akure, I didn't know the popularity of your father's house. But mo sì gbà research mi lọ́wọ́. Torí Bíbélì ní ká wádìí ohun gbogbo dájúdájú sá. Ká dé tó jẹ́ òtítọ́ mú. Ṣùgbọ́n federalism tẹ́ lọ ń pariwo kí Tinubu bá lè mọ̀ yín. Ondo state ló ní the voters tán dìbò fún. Bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́. Mínísítà mélòó ló fún Oǹdó? ẹ jẹ́ sọ̀rọ̀ tán níbẹ̀ yẹn. Oyè oṣù mélòó òun ni Dáramọ́lá ẹ mọ̀ Dáramọ́lá former minister in Ondo state. He's from Akure. Dáramọ́lá yẹn. Ó ṣiṣẹ́ takuntakun. Ọdún méjì ló lò ń bẹ̀. Ìgbà tí Tinubu wà bẹ̀, ẹgbọ́n tíjà Gani Amila sọ. Ó nítorí pé Dáramọ́lá ò gbowó wá. Torí pé kò ṣe pósítà. Òun ló yẹ kán return. Torí pé ó ti mọ̀ pé Akérédolú ò sí nílé. Ẹ yí padà ẹ lọ fún ẹlòmíì. Ṣebí ìwà ibi mínísítà tẹ́ ẹ padà wá yàn sí from Ondo state. Ẹni tí ò mọ àkókò lára tí ò dá àkókò rí. Ẹni tí ò mọ tí àkókò jẹ́ ìyà tó ń jẹ wọ́n lákòókò tí ò mọ kankan pa ẹ̀. Ọkọ lẹ padà fún mínísítà. Ẹ kà lọ gbé wá. Ẹni tí ò ní certificate. Oǹdó nìyẹn o. Oǹdó la rí yẹn o. Dáàdì mọ́mì, ìgbà wo lẹ bẹ̀rẹ̀ léyìí?
ọ̀tẹ̀ ilẹ̀ ṣe tá a fi rán Akérédolú lọ sọ́run. ẹ wo bí ayé mímí kò ti dà. Torí ó jẹ́ brigadier. Ṣé ẹ rò pé Tinubu gọ̀ ni? President Tinubu ò gọ̀. Ẹ wo ọpọlọ tí Ìrókò máa ń lò lẹ́kìtì. Ìrókò sọ pé I will never tolerate and do nonsense in the presence of Tinubu. Ṣùgbọ́n Ondo ẹ wá máa ṣe bí ọ̀gá. Bẹ́ẹ̀ bá dẹ̀ ti wá bọ́ sípò nǹkan ẹ jàkulẹ̀. Ẹ wo Mímíkò. Ìgbà tó wà ó kọ ọmọ flag ó cross lọ sí Labour. 9 minutes ní Tinubu support ẹ tó wọlé l'Ondo state náà. Ẹjọ́ tó lọ ṣe tó fi win ní Àgàgù tó fi yọ Àgàgù kú ọmọ ẹ̀ ṣó ṣẹ̀yìn Tinubu ni. Ṣùgbọ́n ó padà betray díẹ̀ ní. Kí ló dé tẹ̀yìn Ondo jẹ́ betray dànù? Kí ló dé jẹ́ gbogbo yín jẹ́ betray dà? Ayédáadé ó padà betray di Akérédolú ni. Olófò sókè láìláì lẹ́ni. Ẹ wo bó ṣe ń bi òkú ẹ̀. Ó padà betray di ẹ̀rí. Ṣótán. Ibi ayé kọjú sí ni là jẹ́ yẹn o. Kí ló dé tẹ́ wá jẹ́ ní ọ̀dàlẹ̀? Tí gbogbo yín jẹ́ ọ̀dàlẹ̀ bálẹ̀ kú. Kí ló dé tó jẹ́ bí ọ̀dàlẹ̀ láti rí yín ní gbogbo ìgbà? Ẹ̀ẹ́dẹ̀ ṣọ́ra yín. Ẹja kú ọmọ ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa kó yéra wa. Àwọn Fúlàní wọ́n ti dúró ti igi kan. Igi yẹn ni ọ̀pá tí wọ́n kó sọ́rìn rẹ̀. Wọ́n máa fi ń dàgbà màlúù ni. Ẹ jẹ́ sọ tuntun fún ilé ni. Àwọn wòlíì tẹrí ń ta. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé Yorùbá nation máa dúró. Yorùbá nation máa dúró. Gbogbo yín bẹ̀rẹ̀ sí fò sókè. Betrayer náà làwọn náà. Betrayer làwọn náà. Wọ́n fọgbọ́n tún kó yín padà ní. Bàbá ti sọ pé, ìyá wòlíì sọ pé, wọ́n ti sọ̀sọ́ tẹ́lẹ̀. Ẹni kí wòlíì sọjọ́ tí wọ́n máa gbalẹ̀ Yorùbá. Ṣé ó dẹ̀ ń ṣe ọ̀rọ̀ ẹ̀ fún mi? Ẹ jẹ́ àfàwáwí ilẹ̀. All these people they didn't ready. Wọ́n ò ṣe tán. When I see some people praising Tinubu. Ẹ lọ ka Bíbélì yín dáadáa. Ìwé Jeremáyà orí 14 láti ẹsẹ̀ 11.
Jeremiah chapter 14 verse 11. Ó ní má ṣe gbàdúrà fún wọn fún ohun rere kan mọ́. Why do you pray for them? They are killing us. You are now telling me to be praying for the people that are killing my sister, my brothers. You are telling me that God should change them. Where they know what they are doing. Nígbà tó mọ tán ṣe. Ẹ̀gbọ́n tí Ọlọ́run sọ ni, ó ní bàbá dáríjì wọn torí pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Àwọn eléyìí mọ ohun tí wọ́n ń ṣe náà. Buhari kó gbogbo ẹlùkọ́tà táwọn ọmọ yẹn máa fi jagun. Ó kó gbogbo ẹ̀tà. Tinubu dẹ̀ mọ̀ kò lọ gbé. Ẹ̀dẹ̀ ní bàbá dáríjì wọn torí pé wọn kò mọ tán ṣe. Ìwọ náà ló mọ tán ṣe. Wọ́n máa gbé mi o, wọ́n máa gbé ẹ o, wọ́n máa gbé lágbẹ́jẹ́ o, wọ́n máa gbé tàmọ̀dó. Ó tẹ́ fi kú ẹ̀rù sí ara yín lórí ènìyàn. Ìjọ wo ni Fúlàní ò ní wọlé? Ẹ sọ fún mi, kí ni Kánú ṣe? Kí ni Nnamdi Kánú ṣe tá a fi tì mọ́lé? Ṣé Nàìjíríà nìkan la ti ń bèrè fún òmìnira ni? Ẹ sọ fún mi. Is that only Nigeria? Ṣáwa nìkan là ń gbọ́ afẹ́ gbòmìnira ni? Biafra ready. Mọ̀ pé ìta sọ nípa rẹ̀ yìí, àwọn Igbo ti experience ẹ̀ rí. We Yoruba that we stop them. Àwa Yoruba la stop wọn. Your mentality is that Biafra, when they are releasing Nnamdi Kanu will come and bomb Lagos State. Pẹ̀lẹ́. Bàbá ti release Nnamdi Kanu, wọ́n máa wá bomb Ondo. Bàbá ti release Nnamdi Kanu, ó máa lọ bomb Ìbàdàn. But now, they are now releasing Nnamdi Kanu. Fulani are bombing everywhere. Ẹ lọ Plateau, ẹ wo bí ilé ìwé ti yá lulẹ̀. Adẹ̀ngbé ayé. Ibi tẹ́ hospital tẹ́ ń lọ, ẹ gbọ́ mi dáadáa. Aláìsàn ara ẹ̀ ò yá. Ó kéré òràdé, ọrùn mi o, ẹ gbé wọ emergency, kò sí bẹ́ẹ̀dì. Ọrùn mi o, ẹni dọ́kítọ̀ kan ló wà ní wọ́ọ̀dù. Àwọn tó ń pera ní wọn federalism tàbí kí lẹ̀ ń pera yín, tó ń pera yín ní House of Rep, ẹ̀dẹ̀ gba 60 billion. How much do you pay for a doctor? Tẹni kó má japa. Ẹ̀dẹ̀ ní bàbá dáríjì wọn torí pé wọn ò mọ tán ṣe. Abẹ́ tí ń ṣí èrè ni. Ẹ tó bá ní bàbá dáríjì wọn, ọpọlọ ti ń tà. Mọ tán ṣe, wọ́n fi 250 million, wọ́n fi ń ṣàlejò, ẹ̀dẹ̀ lé wọn ò mọ tí wọ́n ń ṣe. Ẹni wọn ò mọ tí wọ́n ń ṣe, wọ́n dẹ̀ kó gbogbo ẹlùkọ́ta Nàìjíríà, wọ́n dẹ̀ kọ́ta, Tinubu dẹ̀ mọ̀, ẹ̀dẹ̀ ni wọn ò mọ tí wọ́n ń ṣe. Ẹni bàbá dáríjì wọn. Ṣé àwọn pásítọ̀ ọmọ tán ṣe tán lọ kó owó ìjọ tán fi kọ́ skul tọmọ ilé ìjọ tí ò lè lọ síbẹ̀ tó jẹ́ ọmọ mẹ̀nìkúnnù ò lè lọ́bẹ̀ ṣé wọn ò dẹ̀ mọ tán ṣe bàbá dẹ̀ dáríjì wọn. Kí ló dé tẹ́ ẹ wá mú gbogbo ẹ̀ tẹ́ ẹ sọ di federalism? Yorùbá náà ni. We Yorùbás, we are betrayed. Some people ready to go, some people said that they want to go. Everybody now come out and we are preaching. Pastor now telling you, we saw it. Nigeria will soon break. This will break. They are camouflaging us. One officer no iṣẹ́. We want to do rally. They are now telling us that we should not come in out for rally. In the whole world, even when kids say rally.
went to Kenya. They are standing outside here. But maybe they are using jams to keep all our youth because that is why nobody wants to die. But ebi ma pa ẹlòmíì kú. Wàá dé hospital, ewu amú ẹ, pẹ́tẹ́lẹ́ amú ẹ, ẹ̀dọ̀ amú ẹ̀dùn ẹ. After they are doing all tests, wàá fún gbogbo owó lọ ṣe test. When you want to see a doctor, doctor will now give appointment 3 months. Ṣé nìyẹn ò ní kú? But àwọn fẹ́ gba treatment, wọ́n máa disappear kúrò Nigeria. Then we went to UK, then we went to Germany, then we went to Italy, then we went to Canada, then we went to America to go and see doctor. Whoa, there is doctor. Oh, the doctor. Oh, rí kankan. Rí pé èyí tẹ́ ẹ máa sọ pé bàbá dáríjì wọ́n torí wọn ò mọ tán ṣe ẹ ti lárùn ọpọlọ. Go and read your Bible very well. Jeremiah 14:11. Lọ́ka. Ó ní má ṣe gbàdúrà fún àwọn ẹni tí gbàdúrà fún ohun rere fún wọn mọ́. Má gbàdúrà ohun rere fún wọn mọ́. Wọ́n máa parun ní. Do you know how many lives are lost along Ibadan Expressway or Abeokuta Expressway every day? And Tinubu, Buhari dẹ̀ sọ fún Akátólọ, ó ní our youth to say lazy. Ẹ̀rípẹ́ ti ṣíìrì. Go and look Sasun, Portable. Ó sọ lẹ́nì, onímọ́tò ń jábọ́ sí kòtò. Àwọn ará àdúgbò jáde, wọ́n ní àwọn tó fẹ́ bá wọn ṣe, ìjọba ní ká má bá wọn ṣe. Lọ́la tí n bá wá ṣe program, mo máa show picture FIO kan lọ́nà Abẹ́òkúta. Picture mo máa show ẹ̀. Òun ló dúró sí kọ́nà tó ń dá mọ́tò dúró, tásídẹ̀ǹt fi ń ṣẹlẹ̀ ń bẹ̀, èèyàn wá kó wá sá lọ. It's not rubbish. It's not rubbish. Ẹ̀dẹ̀ ń pa wá sára. Let me tell you the reality. We are fighting for police. We are fighting for army. But they are not fighting for themselves. We are speaking for them, but they don't yet to speak for themselves. À ń sọ fún àwọn ọlọ́pàá, ìjọba ló yẹ kó máa raṣọ sórí ọlọ́pàá. Ọlọ́pàá raṣọ sí rẹ̀ lọ́rùn. Ọlọ́pàá ra bàtà. No, there's a salary. How much is salary? All the late Tinubu, DPO, how much is your salary, sir? Recruit to those Ẹ̀gbá Òkun, how much is your salary? Àwọn police school, tell man lawyer, look at this. There's a one young lady, she know what she's doing. It's for Yoruba. It's go and do practice. Ó ti wà ní ọlọ́pàá tẹ́lẹ̀, ó lọ gba fọ́ọ̀mù wọn. Can you imagine? Nígbà táwọn tó máa débẹ̀, wọ́n kà lé àwọn tó wá ṣe training kúrò ńbẹ̀. Or no person tí wọn ò mọ̀ rí, àwọn náà padà kó wọn wá. Mami máa ṣí ọ̀rọ̀ yìí, máa lọ́ọ̀fù ẹ̀ láìkí ẹ̀. Má ṣàṣí ẹ̀ lálẹ́ yìí. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá yẹn, àwọn náà tún jáde o, tó tún lọ yin tear gas sáwọn ọmọ tó ń ṣe rally. We are fighting for you, but we are not fighting for yourself. You are a Yoruba woman. You are a DPO woman. You are Yorubas. You are a soldiers. You are Yorubas. We are fighting for you, but you are not ready to fight it for yourself. I told people, most of you gbogbo ọ̀pọ̀ èèyàn pé because kán lè bá ta ẹnu kọ́tà bẹ́ẹ̀ torí tí ẹ̀rọ ṣe pa ọmọ wa obìnrin tó jẹ́ Air Force yẹn. Ẹ̀rọ mi létí orúkọ ẹ̀. Ọmọdébìnrin yẹn. Because it's so sharp. Ó dẹ̀ mẹ́lu kọ́tà yẹn wà. Agbéra pátán fi ń jagun. Ó ti ń pa àwọn Boko Haram lọ. Ìjọba Buhari ló pàdánù. Ọmọtilé àbí ọmọ kìíní kan Ọmọtilé. Arótilé, thank you, Bami Koiki. Wọ́n pàdánù. Ṣùgbọ́n now, today, ọ̀rọ̀ yẹn jáde pé Buhari ta gbogbo ẹlú kọ́tà. Àwọn sójà náà sọ, Mommy, the case is already buried. Nobody said anything pertaining it. Even Nigerian newspaper didn't take it aside. And Tinubu know about it. And you are not shouting. And we are pressing. Adupe o, Baba ti sọmọ ọkọ. Baba wo ló sọmọ ọkọ? I've told you already. Nigeria soldier is under courts.
Nigerian soldier is under Fulani. It's the Fulani that control Nigerian soldiers. Babangida is there. Atiku is there. Gandoja is there. Yaradua, what do you call it? Abdul Salam. That is the people that are controlling Nigerian soldiers. Dear Niti Obasanjo nu e. The only thing that Obasanjo ni pe, he have opportunity to bring anybody in life to join soldiers. But the most power, they have sold Nigerians. It's not the Yoruba. They have sold it for Arab country already. But people didn't believe. You are now telling me that I should be praying for them every day. Pray for what? Mo máa ń ṣépè fún ẹ̀yin tẹ́ ẹ máa ń pè mí wòlíì. Ẹ̀ẹ́dẹ̀ máa ń gbàdúrà fún orílẹ̀-èdè. Kí lẹ fẹ́ gbàdúrà? Orílẹ̀-èdè tó ti expire. Ibo ló ti kà á pé kí ọmọ Ísírẹ́lì kó máa gbàdúrà fún ilẹ̀ Íjíbítì nígbà táwọn wà lóko ẹrú. Dangote petrol station. Dangote is ní ilẹ̀ Yorùbá. Kò sí sìmẹ́ǹtì ní ilẹ̀ Haúsá. Àwa ẹ wo ìgbà tí Awólọ́wọ̀ ṣe tán gbé sìmẹ́ǹtì ewékoròdé tí ẹ ń pè ní elephant cement. Tí n bá parọ́ ẹ já mi lálẹ́ yìí. In the olden days, how much they are buying the cement in Wàsímì in Ewekoro on that time? Wọ́n ní ká máa tà á fún wọn ní cheap price. In Ṣàgámù díà, bàbá ta sìmẹ́ǹtì ní 7 naira nígbà yẹn nígboro. Wọ́n gbọ́dọ̀ máa tà á ní 4 naira ní Ṣàgámù. Awólọ́wọ̀ did it. Why you can't tell him? Ẹ lọ gbogbo pápá, Ìbèṣè, Ìlaró, ó ti gbalẹ̀ onílẹ̀ tán because of money. Àwọn baálẹ̀ ọba wọ́n ti dalẹ̀. Ilẹ̀ tó yẹ ká fi gbin gàrí tá fi gbẹ̀gúsí. Wọ́n ti wá sìmẹ́ǹtì lórí ẹ̀. They are messed up everywhere. All the trailer is half over there. Òǹkọ́ ló dẹ̀ ní trailer. It's not Yoruba people. They bought the trailer under him. You are not shouting Dangote. Are you not the one that empower him? Dangote doing a mistake to build refineries. Ilẹ̀ Yorùbá, ṣe Fáṣọlá àti Sanwó-Olú àti Tinubu nágbélẹ̀ Yorùbá fún Dangote tó fi kọ́ refineries. Àtàwọn bá ó lè tó wà lẹ́kọ̀ọ́. Ṣẹ̀wọ̀n. Now, kò síbi tẹ́ ẹ fẹ́ gbé títì gbà mọ́. Ilé onílé àwọn ọmọ onílé tẹ́ ti kọ́ ẹ̀ ń wó gbogbo ẹ̀ dànù. I've told you every day, every several time. I'm not fearing. Mami mi ò bẹ̀rù ikú o. Èmi á sọ tẹnu mi. Tí mo déwájú Tinubu, I will speak my own. Èèyàn ní Nnamdi Kanu tó wà ńbẹ̀ is fighting for their people. Ó ní kẹ́ ẹ wá kàn dialogue pẹ̀lú yín. Ẹni rárá. Ṣùgbọ́n ẹ lè ní kí àwọn wèrè Boko Haram kan wá kẹ́ ẹ dialogue pẹ̀lú wọn. Ẹ dẹ̀ ní bàbá dáríjì wọn torí wọn ò mọ tán ṣe. Èèyàn kó trillion of naira ẹni bàbá dáríjì kò mọ tó ń ṣe. Ẹ máa gbàdúrà fún orílẹ̀-èdè yín. Bíbélì ni a máa gbàdúrà fún Jerúsálẹ́mù. Ibi ìbá jẹ́ Jerúsálẹ́mù àbí? Sọ fún wọn pé Nàìjíríà náà ń pe bí. Ibi ò kì í ṣe Jerúsálẹ́mù. Bí gbogbo yín bá máa wẹ́lẹ̀ lọlẹ̀ mímọ́. Ṣebí ilẹ̀ mímọ́ ni Gaza àti Ísírẹ́lì tó ń jà sí. Wọ́n mọ yìnbọn lúra wọn. Àbí wọn ò pa innocent mẹ́. Ẹ dẹ̀ nílẹ̀ mímọ́. Èmi ò mọ̀lẹ̀ mímọ́ wèrè tẹ́ ń bá káàkiri o.